ó ṣògùn o ikú ẹran bàbá ó ṣògùn o ikú ẹran bàbá ó ṣògùn yè ẹran ó kú kéèyàn yé ìkáyọ wálé o. ọdẹ ni ọdẹ ni mí. ta lọ̀gá yín ọkọ yín ní sí ọdẹ. Ògúnṣèyí Àdìgún ni bàbá ìyá mi. àwọn ọkọ yín ní sí ọdẹ. bẹ́ẹ̀ni. sáà náà wọ́n gbébọn fún lẹ́yìn lọ. bó ti rí nù àsopalọ́lá òrògùn alẹ́sùwọ̀dọ̀ agbẹran pa lọ́wọ́ bòjó. ó kọ yín ti jẹ́. Akínsọlá jẹ́wọ́ ọlá àsìpàlú akínmọ̀rin. èèbà ǹjọ́ wọn gbébọn fún yín yẹn kí lẹ fi pa ìjọ náà ti bẹ̀yẹn rò. ìjọ wọn kọ gbé ìbọn fún mi gbàrà báyìí alóòdò tó sì ni bá a ti ń lọ nínú mímì yẹn òun kálukú sáà ń dẹja lọ́tún wọn ń dẹja lósì. bàbá bá ní àwọn ò ní gbébọn lọ́wọ́ gba báyìí Akin ọyá gbà báyìí mo fẹ́ kó wùwà Akin lónìí. bàbá mi èmi ni kí n gbà bọ́n kí n wùwà Akin wọn láwọn ò rúgbó ni. bàbá mi sáà ń rúgbó lọ bàbá ìyá mi ó ń rúgbó lọ. ẹgbẹ́ àìháì ni. àìháì ni. bẹ́ẹ̀ mo rí tí nǹkan ọ̀hún rúnú mímí bọ̀ kí leléyìí àbájá ni àbẹ́ran ni àfi gbàá ńgbà máa yẹ̀wò ó dọ̀yà. bàbá ìyá mi bá ní sí ìsepájá àwọn ló pa wọn bá ń sáré bọ̀ ìgbà wọn ò fọ́ fẹnú mímí yẹn wọ́n rí i pé ọ̀yà mọ̀ pa òtò Ṣàkín tòótọ́ àtòní ló ti bẹ̀rẹ̀ sí Ṣàkín òní ló ti di Akin. bàbá ìyá mi mo sì gbébọn lé mi lọ́wọ́ nù. èèbà àtijọ́ ni mo ti bẹ̀rẹ̀ ọdẹ sí. ẹ ti bẹ̀rẹ̀ ọdẹ. bẹ́ẹ̀ ni bàbá. nígbà tẹ wá di ọdẹ lójú méjèèjì. mo ń gbádùn yín bàbá. kí ni àwọn àrìn àjò yín látìgbà náà tó fi wá dòní. ìrìn àjò mi látìgbà ni pé tí n bá gbọ́ pé a lò kó ọdẹ bí n bá ní sẹ́wọ̀n yẹ̀ torí pé inú mi máa ń dùn pa àrìn àjò ọdẹ. bàbá mi ṣèrìn àjò ọdẹ bàbá ìyá mi ṣèrìn àjò ọdẹ débi pé inú gbogbo èèyàn dùn. lọ́yọ̀ọ́ ni láfijó ni ẹni ó bá pọ̀ wọn mọ̀ Ògúnṣèyẹ irọ́ ní ń pa. so ọwọ́ rẹ̀ ló fi lélẹ̀ fáwa náà làwa náà fi di ọdẹ lónìí. so oyè tó jẹ́ àsìpọ̀ ọ̀hún ló wá kàwa náà lónìí káwa náà dásìpọ̀ ọdẹ ìlú Akínmọ̀rin. là ń lọ ọ̀gbẹ́ lọ́tún là ń lọ lósì. àwọn àrírí yín lọ́lọ́kan ọjọ́ kan lọ gbó báyìí ìtayà àrílọ ni. igbó tí mo lọ tó yà mí lẹ́nu jù ní Ọbaṣeré. a wà lọ́báṣeré ńjọ́ àwọn ọ̀rẹ́ mi ti ń rúgbó bọ̀ lórí alákò mi Tóyìn Kúgú wọ́n pè tó bá ti wọ gbó báyìí tó bá ti ń rúgbó bọ̀ tí mo ti ń gbọ́ ohùn rẹ̀ báyìí mo mọ̀ pé ẹran ń bọ̀ wá bá mi nù. so bẹ́ẹ̀ ni mo rí àlégbà yẹn ní ń bọ̀ rárá àlégbà kan lélẹ̀ ọ̀nẹ́nẹ̀ ọmọ òkú ni ọmọ òye ni ẹjẹ ìnáwó sí wò gbáà mo yìnbọn fún àlégbà yẹn ó tún wọ́ lọ mo ní ìbò wa mú kínní ni ìgbóyà ó bá nàró mọ́ di báyìí kò lè kúrò lára agi yìí mọ́ àlégbà yẹn ò tí ì kú ìgbà màá débẹ̀ mo bá fẹnu ìbọn sọ ó di wìlẹ̀ àlégbà yẹn kí la má lè gbà tó nàró mọ́gi àbágbé mo bá gbé sọ sí àpò gbérí mi lẹ́yìn àwọn èèyàn ń pé kí ló pa mo ní tí mo pa ńgbà bá délé a mọ̀ yẹ̀wò ìgbà tá a délé tá a là nínú bàbá ìyá mi ní ọya gbé ẹran wá yà yẹ̀wò ìgbà tá a bá mẹ̀ wọ́n kàn kó awọ ọ̀rá ara rẹ̀ wọ́n lọ́rọ̀ ara rẹ̀ wúlò ọ̀rá ara rẹ̀ wúlò kí ni wọ́n fọ̀rọ̀ ara àlégbà sí wọ́n ló wúlò nígbà tá a sì báyìí àbọ̀ òka nínú rẹ̀ òka la bá ń bẹ̀ òka ọwọ́ bàbá yẹn bá ní òka yìí mi màá mọ̀ lò wọ́n lémi lóòótọ́ òka lò bàbá mi wọ́n ní táwọn fi máa sọ ẹja nù kòkò pé ẹjọ́ òjijì nù kòkò pé kẹ́ ẹ mọ̀ kọ́ bọ̀ kẹ́ ẹ mọ̀ múnu torí kẹ́ ẹ lè láyà bàbá ìyá mi sáà mú òka yẹn wọ́n bá gbé wọ́n sọ sínú kòròfò sáná bóyá wọ́n bá ní tá a bá ti lóko ọdẹ àwọn sọ tí òka ẹ̀ jẹ́ fún mi abágbéra abálọ ń kókò ń jọun
ìgbà tá a dó ń kókò gbogbo àwọn èèyàn tí yìnbọn ilẹ̀ ilẹ̀ wọ́n yìn bàbá ìyá mi bá ní ìbọn tí mo gbé fún ọ̀dà ọ̀yá gbé ìbọn wá gbọ́ òka ìsọwọ́ ọ̀yá gba ìbọn yìí padà abádébẹ̀ ńjọ́ yẹn mo bá dúró nínú ìràwé wọ́n bá ní fẹsẹ̀ gbá ìràwé fẹsẹ̀ gbá kúrò mẹ́ ọ̀yá lọ dé bẹ́ẹ̀ padà bàbá ìyá mi yẹn bá ní tó o bá ti dé bẹ́ẹ̀ ní tó o bá ti pa tó o bá ti yìn tán sọ pé òun ọkọ ló yìn o òun lè kó sọ pé òun yìn bẹ́ẹ̀ ni mo rí èsúró yẹn ní bọ̀ lá gbáà tí mo fún bọ̀ báyìí lásán báyìí ẹsẹ̀kẹsẹ̀ mo gbébọn yẹn ti ẹ̀gbẹ́ èsúró yẹn bàbá ti dé wọ́n bá gbébọn yẹn wọ́n bá ní kò kárí ọmọ mi tòun tó yà mí lẹ́nu ni mo pé àgbàtà délé mò ń bi bàbá mo ní bàbá kí ló ń ṣẹlẹ̀ tẹ́ fi ń dọ̀jì mi pé èmi kọ́ mo yìnbọn bàbá ló tì kù díẹ̀ káwọn ò tó fagbára hàn tán ìjọ tí owó àdójù pátápátá níjọ tí a lọ sí ìtòsí adébẹ̀njọ́ bẹ́ẹ̀ ni bàbá wọ́n bá ní akin èmi ó padà lẹ́yìn ẹ̀mí èmi ń lọ ilé ẹ mọ̀ dẹ̀gbẹ́ yín lọ mo ní bàbá ẹ padà lẹ́yìn wa bàbá mọ̀ lọ mo ní bàbá kí n mọ̀ lọ wọ́n ní mọ̀ lọ òkà tó wà lọ́wọ́ mi ẹ gbà bàbá ní òkà ìmú ti yọ̀ǹda rẹ̀ fún ọ látòní lọ adébẹ̀ báyìí bẹ́ẹ̀ ni ojú odò tó sì yẹn ibẹ̀ lolúfà yẹn máa ń là kọjá wá kí la dánú kókó rú báyìí tó ń ṣe pé kókó yẹn ó fẹ̀ láàrin bí ìgbà wọn là poro kìíní lọ báyìí mo wá pe bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ mi mo ní ìwọ̀n rírú ejò tí ń gbọ́ èrí o bàbá níyìn olúfà ni so òkè kẹ́dẹ̀ ń bẹ níbi odò ní ìtòsí báyìí mo bá yìn lolúfà ń bá gbẹnu lé odò ó bá gbẹnu lókè yẹn bàbá ní họ mo bá họ ìgbà mo họ ìgbà tá a tó lọ mú olúfà yẹn tí ó tó dúró òun ni gádà aspẹ́ẹ̀dì tó jáde ọ̀nà jóbélé ibẹ̀ ló rẹ̀ sí so ìrírí tí mò ń rí níbi iṣẹ́ ọdẹ nu ọ̀yá mò ń bọ̀ so lẹ́yìn ìrírí eléhùn àfijọ́ tá a tún lọ sí ìmíléke tá a fẹ́ bọ̀ ògún ọdún wa ń bì la bá lọ àti rúgbó àwọn èèyàn rúgbó bọ̀ tí nǹkan ọ̀hún bá ti rìn sàá díẹ̀ báyìí yóò dúró tó bá ti rìn sàá táwọn èèyàn ti ń lé yóò dúró irú ẹran wo ni à ń ṣe rédèrèdè báyìí mo bá pe ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi mo ní tó o ní ọta bíbí kan lọ fún mi ìgbà màá tí ó kàn mí báyìí lásán báyìí ó di gàlà ló dúdú awọ rẹ̀ ń bẹ lára aláyẹ̀wò wa nulẹ̀ kò bá dàbò gbàá ìgbà tí ìbọn yẹn mú ó kọ́ dẹsẹ̀ rú lójú ọ̀nà àwọn èèyàn pé kò kú kò ṣe kinní kan àṣà bẹ̀rẹ̀ sí wà bá a ṣe ń wà tá à ń wà àwọn ajá ti mú un mọ́lẹ̀ níbi tó dúró sí àṣà gbé wálé ìgbà tá a gbé wálé a bá àwọn oríṣiríṣi àwọn nǹkan kan lára rẹ̀ so kò jẹ́ àwọn ìrírí tẹ́ a rí níbi iṣẹ́ ọdẹ. oko ọdẹ wo lẹ lọ tó dàbí nǹkan. oko ọdẹ tí mo lọ tó dàbí nǹkan. yàtọ̀ sáwọn tẹ́ ẹ ti sọ. oko ọdẹ yẹn ní Gbàńlà. Gbàńlà kí ló ṣẹlẹ̀ lọ́hùn. ibẹ̀ ni èmi ò mọ̀ pé tí ìgalà bá dé tó bá ń lajú gbó bọ̀ igbó àmọ́ ọ̀fẹ́ ni. ibẹ̀ ni Gbàńlà ti rọ́ọ̀lù ọ̀rẹ́ mi kan lẹ̀rú ti bà mí ibi òun ti ń bá ẹnìkan sọ̀rọ̀ lọ ìgalà kọlù ìbọn padà dáhùn lọ́wọ́ rẹ̀ ìjọ ńlẹ̀rú ọdẹ bà mí pé ọdẹ lóògùn ọdẹ ló ní oògùn ọdẹ mọ̀ sí ọdẹ ló ń wùwọ̀ ọdẹ so ìjọ ni mo mọ̀ pé ọdẹ ni ọdẹ ò mọ̀ jẹ́. wọ́n ń gbọ́.
torí ìbọn ò bá ẹni tó wà níwájú, ìbọn ò bá ẹni ó wà lẹ́gbẹ̀ẹ́, ìbọn ò bá ẹnìkan kan nú àwọn tí àjọ lọ oko ọdẹ. So mo wá ń bi ọ̀tún pé ṣé ìbọn mi ò kọjá lára rẹ̀, ó ní ò kọjá lẹ́gbẹ̀ẹ́, torí èmi fìbọn sí ìgalà yẹn bẹ́ẹ̀ nìyẹn ṣe ṣubú lulẹ̀ báyìí, èmi fìbọn sí ìgalà yẹn. So ẹ̀rù wá bà mí pé ṣé ìbọn ò bá ẹnìkan kan bẹ̀, wọ́n ní ìbọn ò bá ẹnìkan kan. Ìjọ ni mo ti mọ bẹ̀rù ọdẹ pé ògùn tó sìn ni mo sì ń jí ògùn tó sìn dòní. Ògùn tó sìn. Ọjọ́ ìwúlẹ̀ lè gbàgbé láéláé. Ọjọ́ ọgbà ńlá yẹn náà ní ilé gbàgbé. Ọjọ́ ọgbà ńlá ní ilé gbàgbé. Ọjọ́ ọgbà ńlá yẹn. Ṣùgbọ́n ìjọ ògùn dùn mí nínú jù. Tógùn dùn mí nínú jù. Tógùn kẹ́mi, tógùn sí ń lóore. Ìjọ yẹn ni mo ti mọ̀ wò pé bí mo ṣe ń lọ ọ̀gbẹ́ ṣé ń wà ní ipa ẹran. So àwọn ajá tí ń rúgbó bọ̀ gbogbo wọn ṣàrúrú, wọn ń pariwo lẹ́yìn, wọn ń ṣàṣeré. Pẹ̀lẹ́ àwọn yẹn ń dẹ̀jẹ̀ pé èkó mù kíní mù wọ́n fi ń ṣe àwàdà. Ìjọ ni mo pa odù ọ̀yà kan. Mo dúró lójú ọ̀nà báyìí lòdù ọ̀yà ń kàn mí pé èmi náà ló kẹ́rà ìwé ògo dákun mọ́ ṣe ń lóore lọ. Ìjọ nínú mi dùn jù nù. Ìjọ tó gùn tí ń kẹ́yìn láyé, ìjọ nínú mi dùn jù. Nǹkan ìṣe kọ́mọ̀ nígbà kejì. Ìjọ wo nínú yín tó ń dùn jù bákan náà? Mo ti sọ pé ìjọ tí mo lọ sí ìgbà ńlá ìjọ yẹn. kan ni mo ń sọ fún. Ìjọ tó tún rí bẹ́ẹ̀ níjọ́ tá a lọ lálẹ́ ìjọ kan. Tá a lọ sí ọ̀nà Awẹ́, Igbó Awẹ́. Tá a débẹ̀ tí àwọn ènìyàn mi mọ̀ pé wọ́n ti padà ẹ̀yìn tí mo wọnú igbó kan. Bẹ́ẹ̀ lòkùn sákùn òbírí mú. Ṣé lálẹ́ kọ́ ni? Lálẹ́ ni. Ẹ̀gbẹ́ náà ni. Agbéná. Lókùn Iná òbírí mu. òkùnkùn téèyàn ò rí nǹkan kan mọ́. Pẹ̀lú náà. Pẹ̀lú náà. Wọ́n á ń gbọ́. Ìjọ ló le jù. Kí ló ṣẹlẹ̀? Inú orí ń bẹ lórí mi. Kò rí náà mọ́. Kò rí náà mọ́. Mo bá fi fèrè pé ẹni ó wà lẹ́yìn. Kìíní ìfẹ́ yíwọ́ o. Oníṣẹ́yìn tí mo ti á tó wọgbó, mo ní wọn ò mutí. Mutí, mo ní mọ́ bọ̀. Ìgbó náà débẹ̀ bó ṣe rí fóònù náà nù. Ẹnìyẹn wọ́n ń pè Kọ́lá. Ìgbó náà débẹ̀ ló bá ní ẹ̀fín kan wà lọ́wọ́ òun kí n jẹ́ ká fín ẹ̀fín yẹn. Ìgbó mú ẹ̀fín yẹn tá a fín ẹ̀fín yẹn. Láti lajú báyìí, a rí òkìtì ọ̀gán. La rí olójú mẹ́ta péré. Kí ni à ń bẹ nú òkìtì ọ̀gán yìí? Ó sáni ká kúrò ńbẹ̀ lálẹ́ ẹjọ́. Pé tó bá dojú mọ́mọ́ ká padà wá. A bá sọ fún àwọn bàbá wa lé, nǹkan báyìí rí báyìí o, nǹkan báyìí rí báyìí o, nǹkan báyìí rí báyìí o. Wọ́n bá ní a lọ sí èkó àti nǹkan kan. Pé tá a bá débẹ̀ láàárọ̀ ọjọ́ kejì ká fọ́nlẹ̀ tó bá ti dalẹ́ ká padà lọ. A bá padà lọ. Nígbà tá a rí ńbẹ̀, òkété lásán ló jáde ńbẹ̀. Àsókété abàmì ni. Òkété. Ó di aláwọ̀ mẹ́ta. Sókété aláwọ̀ mẹ́ta wà ní. Ó wà o. Bàbá, òkété aláwọ̀ mẹ́ta wà. Òun ni agbédélé, wọ́n ń pòkété ọlọ́sàrà ni, wọ́n ń pé oníkené kan ni. Torí ẹnì kejì mi sáré yìnbọn sí bó ṣe jáde ni. Ìbọn yẹn dẹ̀ mú. Ìbọn mú. So ìrírí mi tí mo rí nù. Ìrírí yín ẹ̀ tún rí nù. Bẹ́ẹ̀ ni bàbá. Ní ọ̀rọ̀ ọdẹ yìí, nídìí iṣẹ́ ọdẹ yìí, Bàbá. níjọ́ wo nínú yín bàjẹ́ jù? Ìjọ inú mi. Kí ló ìṣẹ̀lẹ̀ ìjọ náà? Ìjọ inú mi bàjẹ́ náà ní tijọ́ ọ̀gálà yẹn. Tí ìgalà rọ́lu ẹnì kejì mi. Tí ìbọn dún, ìjọ nínú mi bàjẹ́ jù. Ìjọ yẹn kọ́ nínú yín gbọ́dọ̀ bàjẹ́. Inú yín gbọ́dọ̀ dùn ìjọ yẹn ni. Torí ìbọn ọ̀bẹ nìkankan. Bàbá, ìdí tí inú mi fi bàjẹ́ ni pé ìgalà yẹn á ti ṣe wàhálà lórí rẹ̀ débi pé tí ẹni yẹn ò bá rojọ́ ni wọ̀wọ́ ni ìgalà yẹn ò bá kú torí a ti dààmú dé stage kan látàárọ̀ kùtùkùtù tá a ti jáde alẹ́ la tó wọlé ẹran ẹyọ kan tá a sì rí náà nù. Ìdí tí inú mi fi bàjẹ́ ń jọ nù. Ìbéèrè tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ yín. Gbádùn yín bàbá. Ẹran kan tẹ́ ẹ yìnbọn sí
mo gbádùn yín bàbá. tẹ́ ẹ lọ kó tẹ́ ẹ lọ kó ajá tẹ́ ẹ lọ kó ajá wá níjọ́ kejì. bẹ́ẹ̀ ni bó lẹ́ran yẹn. ẹran ọ̀hún abámbí ó pa tó pa kẹ́kẹ́ mọ́nì tí nǹkan ti ṣe é bẹ̀. sẹ́yìn oníbàn lọ pa àbàlájá. èmi Akin tí mo pa náà rèé o, èmi Ògún tó sìn tí mo parí ìbọn mi ló mo dúró. ṣé ẹ lọ gbé alágogo rí. Bàbá èmi aluago ọdẹ gángan rèé tí màá tó gbébọn lẹ̀. kí làwọn tí ojú yín rí nígbé alágogo. tẹ́lẹ̀ bàbá ntójú mi rí pọ̀ ọ̀yà nígbé alágogo. bẹ́ẹ̀ ni. tá a bá ti ń lúgbẹ̀ẹ́ bọ̀ tí o bá dójú ẹ̀ tán tílẹ̀ bá pọ̀ ìwúradà àwa kan máa fi igi a fi díjú ni. a lọ sọ́nà wò ní ìjọ kan. ìjọ yẹn ni ọjọ́ àkọ́kọ́ tí mo kọ́ rí túùkù rí. ìjọ yẹn ni mo kọ́ fojú kan túùkù rí. kúrọ́ ní èké irọ́ ni mo wá bàbá tó dìde ń bì àjọ lọ ni. ìjọ yẹn bí mo ṣe rí tí arúgbó tá à ń lo aago yẹn bẹ́ẹ̀ làwọn ẹran yẹn ń lọ wájú gbóyá túùkù yẹn padà yín. ẹni tá a jọ ń lọ ló ń pé ọyá farasingi o farasingi o farasingi o ẹran tí ń bọ̀ yìí ẹran ikú ni o. ẹran kan tó ń bẹ lẹ́ran ikú èmi ó jáde nínú igbó yìí o èmi ò mọ̀ pé ẹran kan ń bẹ lẹ́ran ikú lẹ́yìn ìgalà tí mo ti ń fojú rí èwo tó wà lẹ́ran ikú àti ìnigbó tí bóyá lion wà ń bẹ àti ìní nítòsí ń bí èmi ó jáde ń gbó ẹni yẹn ni mo jáde ń gbó ọ̀dẹ̀ ni ọyá máa lu aago yóò padà bí ó ti wá. mo sá bẹ̀rẹ̀ sí í lu aago mò ń lu aago àṣà ń tọ̀ àwọn tó ń lọ bẹ́ẹ̀ ló tún ti rọ́rí sọ́nà ibòmí. so ìrírí tí mo rí níbi ìgbé aláago nù bàbá. kí ni ìtumọ̀ agogo tẹ́ ẹ máa lù yẹn nínú ọgbẹ́. agogo tá a máa ń lù ipa wo ló kó níbi iṣẹ́ ọdẹ. ipa tí agogo kó níbi iṣẹ́ ọdẹ òun ni pé kí ẹran ó lè máa sún lọ bá àwọn tí wọ́n wà níwájú láti máa lọ bá àwọn tí wọ́n dè níwájú lọ. láti ipa àkọ́kọ́ nù. ipa wo tún ni. láti jẹ́ kí ẹnìkan kó mọ́tò sọnù nínú igbó yẹn láti jẹ́ kí ẹnìkan kó mọ́ sọnù ẹni tí ó bá ti di tọ́nà rẹ̀ jìn yóò máa fi aago yẹn tírèsì ibi tá a wà bọ̀. tí ẹ bá ṣe tán tí gbogbo ọdẹ ti ṣe tán láti lọ lébà wọnú oko kẹ́ ẹ bẹ̀rẹ̀ ẹgbẹ́ kí ni àwọn nǹkan tí agogo máa ń wí kí ni nǹkan tẹ́ ẹ máa fa agogo sọ. bàbá ká mọ̀ wulẹ̀ parọ́ ilé o èmi ò fagogo sọ̀rọ̀ rí lẹ́yìn pé ká lù ká mú wọgbó tá a bá parọ́ pa àfagogo sọ̀rọ̀ rí irọ́ ní bẹ́ẹ̀ bó ṣe jẹ́ nù bàbá. tí ẹ bá parí ìgbẹ́ ẹ fagogo náà sọ̀rọ̀. tí a bá bẹ̀rẹ̀ mo kọ́kọ́ gbọ́n lára àwọn bàbá kan pé ẹni tí ó lọ kó ká lọ ẹni tí ó lọ kó ká lọ àwa ń lọ nù ní ẹni tí ó lọ kó ká lọ ṣùgbọ́n tá a bá parí ìgbọ́n ohun tí afagogo sọ rí tá a bá parọ́ fúnra wa ló kù. ṣé ẹ kọ́ iṣẹ́ agogo yẹn ni àbí ẹ kàn gba aago níjọ́ kan. bàbá nǹkọ́ iṣẹ́ aago. ṣé iṣẹ́ ìran yín ni. iṣẹ́ ìran mi ni iṣẹ́ ìyá bàbá mi ni àbí ìyá bàbá ìyá mi Ògúnṣẹ̀yẹ Àdìgún. bàbá ìyá yín. bẹ́ẹ̀ ni. nígbà tí wọ́n ń lu agogo tí ẹ̀ ń tẹ̀lé wọn lóko. àjọ ń lọ ni. ẹ̀ẹ́dẹ̀. àti ìgbọ́njú gbà. ẹ̀ẹ́dẹ̀ gbọ́ ohun agogo. àìgbọ́njú bàbá àìgbọ́njú. yàtọ̀ rúgbà yẹn láago jẹ́ máa lọ gbé alágogo mi. bóyá ní wo mi ò lọ ní àwọn ìlú. mi ò rí lọ bẹ bàbá ibi tá a bá lọ ká mọ̀ sọ. ibi tá a bá lọ ká mọ̀ sọ.
ẹ lọ gbé alágogo tí Bẹ́ẹ̀ ni máa dé bàbá. lọ́yọ̀ọ́ náà. Mo lọ ẹ̀ẹ̀mejì Ìwàré Fìdítì. Ìgbé alágo ni. Bẹ́ẹ̀ ni tí bàbá sẹ́yìn lẹ láago ń bẹ àbí mẹ́kọ́ mo láago mo gbé ìbọn lọ́wọ́ ni bàbá mi. ṣé ẹ̀yin náà máa gbọ́ ohun tí agogo sọ abẹ́ ìgbọ́? Mi ì gbọ́, ẹ mọ̀ pé ó kálukú ló létí rẹ̀. ṣé ẹ gbọ́ lù ni? Ẹ ń gbọ́lù bàbá, ẹ ń gbọ́lù, ọmọ àga o. ẹ ń gbọ́lù. Téèyàn bá ń bú mi ẹ̀ ní mọ̀. ẹ bá pèlú bú yín Ẹ̀ ní mọ̀. ọba àbú mọ́mí yín. Ẹ̀ ní mọ̀ bàbá. ẹ ní mọ̀. Bẹ́ẹ̀ ni bàbá. àmọ́ ṣe nǹkan o. ẹ kọ́ wa ní àdé, ẹ kọ́ wa ní àjò. tẹ́ẹ̀mọ̀pọ̀ jẹ́ tó jẹ́ jù tó dá yé lójú tádà. Iṣẹ́ mẹ́ta ni èyí tí mo ní lọ́wọ́ ń sí. Ọ̀yà. Ó sì ṣe pé béèyàn bá tẹ́sítì ẹ̀ wò lónìí yóò jẹ́ àṣírí náà, àtúndè àti àtúnilẹ̀ ni. Ọ̀yà. Odidi àgbọn kan. Odidi àgbọn kan. Á ju omi inú rẹ̀ sínú kọ́ọ̀pù. Á lù lójú kan, á ju omi rẹ̀ nínú kọ́ọ̀pù. Á wà gé bí ìgbà gé ọsàn. Á gé orí àgbọn yẹn bí ìgbà tá a gé ọsàn. Á pàǹpàǹsá. ọmọ sọ̀rọ̀ pàǹpàǹsá. Sọ láì gé. Sọ. Tá a bá ti gé, á wà á họ tinú rẹ̀ tí à ń jẹ yẹn. Á họ. Á wà lọ rí tibẹ̀, tá a họ yẹn, á lọ rí mọ́lẹ̀ òròfo rẹ̀ lásán la nídìí. Á ṣí gbogbo inú ẹ̀. Gbogbo inú rẹ̀ yẹn à ní jẹ́ wọ́n jẹ́. So á wà mú ẹ̀rù alamọ, èpo ọ̀bọ̀, á gún mọ́ ọṣẹ àbùwẹ̀. So á ní gùn, á pò ní. Omi àgbọn yẹn láàfi pò ọṣẹ yẹn. Á wà kó sínú kòròǹfò yẹn. Á kó sínú kòròǹfò yẹn. Tá a bá kó síbẹ̀, á gbé sí gunlé. Tá a bá gbé gunlé, ẹ jẹ́ á máa wẹ̀. Báyà aláǹtakùn bá ta lójú ọ̀nà báyìí kò ní ká èèyàn lára. Ṣògùn aláǹtakùn tán ni. Ó ń ṣiṣẹ́ fún aláǹtakùn, ó ń ṣiṣẹ́ fásínà, ó ń ṣiṣẹ́ fún túdè. Ẹ sọ lẹ́ẹ̀kan sí, ó lè bá yé mi. Àgbọn, á gé lórí. Odidi kan. Á lu ojú àgbọn yẹn. Á gé lórí. Á ju omi ibẹ̀ sínú kọ́ọ̀pù kan. Á wà gé lórí. Á yọ kíní inú rẹ̀ yẹn. Á yọ àgbọn tí à ń jẹ yẹn. Á lọ rì mọ́lẹ̀. Á wà mú ẹ̀rù alamọ, á gún pẹ̀lú èpo ọ̀bọ̀. Á wà mú ọṣẹ àbùwẹ̀. Á da omi yẹn sí, á fi pò ọṣẹ àbùwẹ̀ yẹn pẹ̀lú ẹ̀rù alamọ yẹn. Á wà kó sínú kòròǹfò yẹn. Ó di wíwẹ̀. Ẹni ẹ bá ṣe fún lágbára Elédùmarè yóò jẹ. Èdè jàǹkáwọ̀ ọmọ láíláí ó di dọ́gba. ọyàn lára wọn. Pé bóyá ẹ̀dẹ̀ ń lọ bìkan ẹ fẹ́ gba nǹkan bìkan lágbára ọba tó nílé ayé wọ́n fún tán. Wọ́n fún onítọ̀hún. Lágbára ọba tó nílé ayé. Bí kí ẹnìkan fẹ́ gba físà. Lágbára ọba tó nílé ayé wọ́n fún. Wọ́n fún. Ṣùgbọ́n bóbìnrin bá ń ṣe menstruation kò mọ́ débẹ̀. Ok. Ẹ ṣe. Ètí mo tún fẹ́ ni pé mo fẹ́ kẹ́ ẹ sọ nọ́mbà yìí síta. 070 69 70 1447. Nọ́mbà yìí ẹ wí lẹ́ẹ̀kan sí. 070 69 70 1447.